ní bàjẹ́ látọwọ́ mi bàbá má jẹ́ kó bàjẹ́ màmá má jẹ́ kó bàjẹ́ látọwọ́ rẹ̀. Bisimilayi Ramani Rahimi ají kọ́mándà mo bẹ̀rẹ̀ orin ìsítì lórúkọ lọ́wọ́ mi tàǹsì nílùú ìlú. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ahlihi wa ashabihi wa sallim. Ya talib al-ilmi wal-islam sir lahuma amin faydan min al-hasli rayyan tasdahiru amin hasi siyaratu wal-maghsilati hamalat قد بصرني بما لا يدرك البصر آمين أبقاك ربي للإسلام تخدمه آمين دوما وبالحق على الأعداء تنتظر الفاتحة. بسم الله الرحمن الرحيم آمين الحمد لله رب العالمين آمين الرحمن الرحيم آمين مالك يوم الدين آمين إياك نعبد وإياك نستعين آمين اهدنا الصراط المستقيم آمين صراط الذين أنعمت عليهم آمين غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله آمين يا الله آمين يا الله. ẹ dákun gbogbo àwa tá a wà nínú hall ẹ jẹ́ apanupọ̀ pé àmín. àmín. mo wá bẹ̀ ẹ̀yin elétò yìí gbogbo ẹni bá ti jẹ́ ọmọ ẹgbẹ́ kẹ̀kẹ́ nàpẹ́ ẹni kálukú ọlọ́ jókòó lẹ̀ kódà ọ̀rọ̀ fún bá a ti ń wò yìí. ẹ lọ jókòó lẹ̀ ká mọ̀ pé ẹ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́ báyìí ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ létò ẹ sọ fún wọn kí wọ́n lọ jókòó lẹ̀ bí gbogbo ẹ ti ń rọ́ọ̀kì yẹn bá ń ṣe patí ní máa ń ṣe báwọn abẹ́sẹ̀ wá sí báyìí kálukú lọ jókòó lẹ̀ ká mọ̀ pé ẹ ń gbọ́ wá sí lọ́wọ́ ẹ bá wà rọ gbogbo ẹ ń tẹ́ ẹ bá rí tí ń dìde kì í. mo kí bàbá wa the first makama of Ìlọrin Shehu nbẹ abatiri bàbá wa makama ọba Ìlọrin bẹ́ẹ̀nbẹ́ Shehu bọ́ọ̀ bá sì ti fẹ́ràn ọba Ìlọrin ọ fẹ́ràn bàbá makama ní ó sì bùkátà wọ náà. Shehu kọ́dà bẹ́ẹ̀ yẹn bá ń bọ́ bá lọ́rin tò ní sọ̀tẹ̀ ń tún bá bàbá makama náà sọ̀tẹ̀ nu. Shehu bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ rí dùnú bàbá makama ṣàdúrà fáfá wọn ṣàdúrà fáwọn tó bí wọn ṣàdúrà fọba lọ́rin ọ̀parí ọ̀rọ̀ lọ́dọ̀ bàbá makama àfa wọn nu ọba nu àwọn tó bí wọn. bàbá makama ọ̀rọ̀ Ọlọ́run ẹni ọba kéwú kò ní jọ lójú yóò tún mọ̀ pé kò sí tí ò lè ṣe. ẹ máa sọ̀rọ̀ àlìjánnà púpọ̀ bóyá tó kù tẹ́ wò nù ayé tí ò ní jẹ́ àlìjánnà ni Ọlọ́run sì múri nà lọ. ẹ wojú ẹ ti ń lo ayé bọ̀ ni ẹ wo iye àfa àtẹ̀sìn ẹ wo iye àfa àtẹ̀gbọ́ wá sí wọn ẹ wo iye ìjòkó kọ́ da tẹ́ jókòó ẹ wo iye ìjòkó kọ́ rọrùn tẹ́ jókòó
bó ti ṣe á rí nísìnyí náà ẹni ọba yé tọ́lọ́run bá yé ọmọ pé ọlọ́run ní mọ́kà máa lò lérú tó ṣẹlẹ̀ ibi ṣẹlẹ̀. Allah. àlàáfíà gbogbo gbà ọlọ́run mọ̀ sí fún yín. آمين ọlọ́run àwọn tẹ̀tẹ̀ ara wọn jáde. اللهم آمين. bisimilayi iná àtẹná fún baba wa mọ́kà ma. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر آمين. kérian bábù ọmọ rìn púpọ̀ à ń ṣàdúrà fún baba wa mọ́kà ma lọ́wọ́ lóde. الله. kérian bábù kérian bábù nù. ń sìn ń bọ̀ dé ó kó àwọn ọkọ wa lọ́wọ́ àwọn ní mọ̀ndìmọ̀ndì. wọ́n fẹ́ lé tẹ̀lé débi tí ó jòkó pé wọ́n ní awo bi tí ó jòkó ni o wọ́n ní awo bi tí ó jòkó ni o. Allahu Akbar baba amaka wọ́n ní kọ́ wá jókòó ń bẹ̀ wọ́n làwọn gbà fọlọ́run lára rẹ̀ kiri yambabu lọ́ọ́ jókòó ń bẹ̀ wọ́n làwọn yọ̀ọ̀dà àwọn gbà fọlọ́run lára rẹ̀ ẹ jókòó baba alhamdulilayi rabbil alamin kiri yambabu nù ń sì ń bọ̀ dé mo kí ambassadọ Yayu Seriki nínú àwọn tá a gbowó lọ́wọ́ wọn fáwọn kẹ̀kẹ́ lónìí Yayu Seriki ni ọlọ́run kẹfà kọ̀yọ́ bó ti dé kínní fìlà kángọ̀ yìí kẹ́ríyàn báàbù à ń ṣàdúrà lọ́wọ́ lóde ọlọ́mọ fi yín àwọn tí ó pa yín. آمين. inú àwọn tó ti pé tó bá lọ kílọ̀bù níṣẹ́ ẹ̀ gbọ́dọ̀ pẹ́ àfi kẹ́ ẹ máa wẹ̀ báyìí kílọ̀bù inú wọn lọ wà èmi lè lọ anywhere I can sit down at any fucking place. àmọ́kẹ́rì àbábù ò tó bẹ́ẹ̀ ìlú òbú ò tó bẹ́ẹ̀ ẹ̀ máa wẹ̀ yín ni torí wọ́n ń dẹdẹ yín ẹ̀yin náà sì mọ̀ pé wọ́n ń dẹdẹ yín. kẹ́rì àbábù rí pé òun ń bọ̀ dé ó kó wọn lọ́wọ́ ni kò sì kó àwọn kan tẹ́ẹ̀rì múlẹ̀ kan náà kò mú àwọn mọ̀ndìmọ̀ndì wọ́n sì máa ń sápamọ́ ẹ̀wò wọn á lọ fi láspíkà di ojú lẹ́yìn pé àyíbá a mọ̀ ọlọ́njọ́ dààmú kiri àbábù. آمين. ọlọ́wọ́rẹ́ ọlọ́run tá a ní kó o ṣe fún aládùúgbò wa ó sì ṣe ọlọ́run ò ní pa ọ́ lẹ́kún. آمين. ọlá ìyá àti bàbá. اللهم آمين. mo kí gbogbo àwọn jàǹkàjàǹkà lórí ìjòkó gbogbo àwọn mọ́gàjì gbogbo àwọn olóyè gbogbo yín la kí wàláì ọlọ́run jọ dáa fún yín. آمين. mo wá kí president ẹgbẹ́ wa yìí àwa kẹ̀kẹ́ napep. نعم. Insha Allah. èmi ti ẹ̀fẹ́ pé ẹ má pè ní kẹ̀kẹ́ márúwá mọ́ àwọn òní márúwá ńlọrin bí kẹ̀kẹ́ mègídá la máa pè ní ṣé bẹ́ẹ̀ náà ni ẹ má pè márúwá mọ́ o àwọn márúwá ti lo tiwọn tán wọ́n ti lọ bí wọ́n ti ṣèjọba wọn lọ́hùn kò sí tọ́ka pẹ̀lú àwọn márúwá èkó wọ́n ti ń ṣe márúwá ìlọrin ní Kwara State kẹ̀kẹ́ mègídá ìlọrin wọ́n fẹ́ béèrè èéṣe tá a rò tọ́ lẹ̀ tá a sì wá ń lọ pọ̀n lẹ́yìn rọ ẹjọ́ tí Ìlọrin ti ń bẹ lọrin ẹjọ́ tí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin tá a sì jogún pé Ìlọrin ní ń jẹ́ lọ́dọ̀ àwọn tó mọ̀ pé Ìlọrin ní ń jẹ́ àwọn tó lò lọrin lánàá ń jẹta ìjẹrin papọ̀ máwọn tòní tí ń lò lọ́wọ́ tà ń fọlá àwọn abẹ lọ́wọ́n yìí wọ́n èé pọ̀n lẹ́yìn ẹ̀rọ èé ṣe àwa tòní tà ń pọ̀n lẹ́yìn ẹ̀rọ ṣé nítorí tá a jẹ yìí náà ẹ gbàgbé pé kárí jẹ bọ́ba wo Ọlọ́run ni kárí mu bọ́ba wo Ọlọ́run ni kárí ná bọ́ba wo Ọlọ́run ni kárí lò bọ́ba wo Ọlọ́run ni káráyé gbé bá a ti ṣe fẹ́ tọ́ba wo Ọlọ́run ni ẹ̀yin lọ́rin àmọ́ ikú dandan ni. bí baba Sàràkí ti ráyé lò tó òun dà
Abíọ́lá àti wọn lábẹ́kúta bó ṣe ráyè lò tó ti ń jẹ́ international man ní gbogbo erigun mẹ́rin ayé ń bẹnu lẹ́lẹ̀ ilé rẹ̀ ti ń hu kókó kẹjà. Allah. Inú àwọn olówó ọ̀kan ni Mẹ́hìndé Rébè nígbà tí ẹ̀ kò sólùwẹ̀ òun dà á ti gbàgbé ẹ̀ ètò ìjẹ́ àgbàgbé Julius Berger bíríìjì tí wọ́n bá wàá ṣe àtọ̀nà níjà náà tiẹ̀ àbá ti gbàgbé ẹ̀ nínú olówó nínú àwọn tó ní kọ̀ǹtráktọ̀ tó lówó ọ̀kan ní Julius Berger ètò ìjẹ́ àgbàgbé ẹ̀ lọ́nà tí àwọn ọmọ rẹ̀ ń ṣe àti bíríìjì yòókù tó bá ṣe lẹ́kọ̀ọ́. ìwà bẹ̀yàn oníkẹ̀kẹ́ náà fẹ́ ń bọ̀ là ń lọ gan. bàbá àdìjọ́ ta ń wí ibo la máa tẹ̀ sí. àṣà tẹ̀ síbi kan. ẹ̀yin méjì náà ẹ̀yin méjì lọ́wọ́ àkùtẹ́ ń da ayé yìí rú àyè. bàbá amákàmọ́ mo kí yín púpọ̀. nǹkan mẹ́rin mi ayé yìí gbìgbì báyìí. àkọ́kọ́ alẹ́ umara àwọn àlòbùnú àwọn kiriyanbábù àwọn aláṣẹ wọ́n ń pòpọ̀ báyìí lọ́wọ́ gbùrù. ẹ̀ẹ̀kejì alẹ́ ulama Allah. àwọn àfa tẹ̀lé yín wọ́n ń da ẹ̀ máa gbọ́ nǹkan ẹ̀ máa gbọ́ oríṣiríṣi nínú kásẹ̀tì. alẹ́ mi ọmọ kó àfa máa ṣe jíngù wọ́n sì wá mi wálé ẹ̀lẹ́sàrà mọ́ nìyẹn kí n wá ṣe jíngù mọ́ ní kí n wá ń gbé wa wọ́n ní ń ṣe wá sí bá a ṣe wá sí ń wà á wí báyìí àwọn ọmọ wa wí pé ṣe ń gbọ́ òun gbogbo ayé lọ́mọ bíi odò ké àwa mọ́ àwa náà sì mọ̀ bí odò ké wa mọ́ ìzàn ó di méjì ali umara wali ulama àwọn àfa ẹ̀yin aláṣẹ àwọn méjèèjì à ń da yé lọ́wọ́ báyìí ẹlẹ́gẹ̀ta òun ni kí wàá nìrí ẹlẹ́gẹ̀ta àtẹ̀kẹ́rí wọ́n wá pé sínú áńgù kan náà àwọn wá ń jẹ́ a àti b ẹ̀yin méjèèjì ń da yé lọ́wọ́ báyìí àwa jẹ́ mẹ́rin a àti b kọ́mọ yé yìí. àwa wo ẹ̀yin wo lẹ́lẹ́fẹ́ wá gan àwa rí i pé inú ilé lókè náà gbogbo àwọn yìí náà ti bomi ni wọ́n ti wẹ̀ ń bẹ̀ kankan wọ́n wà ń bẹ̀ lọ́sẹ̀ wọ́n wà. àwọn wo wá ní àwa ń nàgà pé àwọn wo ni a ni wọ́n ń bọ̀ eléyìí bàtà tó wọ̀ yìí ilé lókè ni àtúwò eléyìí wò la fìlà eré rẹ̀ yìí ilé arúgbó ni àwa ń sírò ẹ̀ ni wọ́n ń béèrè pé ń bò lánàá lọ. Allah. èsì tá a wá fẹ́ràn ká pọ̀n lẹ́yìn irọ́ ká wá fòdodo lẹ̀ kí ló dé. ìjọba kan là ń lò lọ́wọ́ yìí inú ẹ̀ ń tọ́ yẹ ká máa yìn láyé bá a bá yin Tinubu tán lẹ́kọ̀ọ́ ká wá yin Fatai Megida ńlọrin kó sì pé tiwa ni kí ni ó jẹ́ àyin Fatai Megida ìlú àrí ìgbọ́dọ̀ wí owó tí ń wá láti ibẹ̀ fún gbogbo mágàjí kọ̀ọ̀kan nínú ìlú tọ́lọ́hún ní ọ̀sẹ̀ ìlú méjì náà ní ìlú àrí ìgbọ́dọ̀ wí ẹnìkan bàbá àgbà ń bẹ̀ wọ́n sì yọ ọ̀bẹ tí owó tí ọmọ wánú ìlú tọ́lọ́hún ní ọ̀sẹ̀ wọ́n sì gé sí méjì lápèjúwe mílíọ̀nù kan ìní wánú ìlú tọ́lọ́hún ní ọ̀sẹ̀ tí wọ́n ń pín àtòṣìṣẹ́ àti tíṣà lápèjúwe 1 million ní wábẹ̀ bàbá sì wá wo bàbá wa àgbà nínú ìlú àrí ìgbọ́dọ̀ wí wọ́n sì wá sì yọ ọ̀bẹ 1 million wọ́n sì gé kù wọ́n á gé kù sí 200 nínú ìlú tọ́lọ́ ní ọ̀sẹ̀ èló wọ́n fẹ́ pín tíṣà ọgbà tiẹ̀ nínú 200 bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ẹ máa ronú kẹ́ ẹ tó sọ àyíká pé ọlọ́run jọ da fún àwọn ìjọba báyìí ẹ bó o ti pé kò ní da fún àwọn ìjọba yìí kò ní da fún wọn náà ọkọ̀ wo kí lọ fẹ́ wí 1 million wọ́n san fún wọn nínú ìlú tọ́lọ́run ní ọ̀sẹ̀ ìlú àrí ìgbọ́dọ̀ wí torí pé bẹ́ẹ̀ ni a ní lọ bí ọ̀ ń lọ
ọba ti bẹ̀ gé sí méjì ó gé owó kù 200 tíṣà ó gbà nù 200 naira. bàbá amákàmá ọlọ́wọ̀n ní fi kankan ṣe yín. Amina. ilé ọ̀rọ̀ ní ibò Insha ibo là ń lọ gan. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. ẹnìkan tún dé. Bismillahir rahmanir rahim. kí ayà kan fún mi kí n gbọ́. Daraballahu mathalan qaryatan kanat aminatan mutma'inna. táyé ọlọ́sẹ̀ à ń ké kuranu lọ́wọ́. Yati rizquha ragadan min kulli makani. ọfẹ kíkẹrí yàn bá wù ní. Fakafarat bi an'amillahi. lọ́kì. Fazaqa Allahu libasal ju'i wal khawfi bima kanu yasna'una. ẹ̀yin kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ táyé ọlọ́sẹ̀ ti dé ẹ̀yin tẹ́ bá gbádùn ọba yín dé. Daraballahu mathalan qaryatan kanat aminatan mutma'inna yatiha rizquha ragadan min kulli makani. ẹ̀ẹ́dẹ́gun ẹ̀yin oníkẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ tẹ́ pọ̀mọ́ Musa lónìí Stella Hall láwà lọ́nà gáréjì Ọ̀fà mo ní ẹ farabalẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá rọ̀gbà káwa pé kí la fẹ́ ṣe àbí kí lè fẹ́ dánwò bẹ́ẹ̀ bá ní èrì yíyí ń sọ fún yín ànásímẹ́ǹtì tẹ̀ sanwó fún ọba àwọn ayílérí ó ti dé. Daraballahu mathalan qaryatan kanat aminatan mutma'inna. ọba yín ti dé. Qaryatan kanat aminatan mutma'inna. kẹ́rì abáàbù nǹkan bẹ́ẹ̀ nù lọ́rin púpọ̀. Insha Allah. ẹnu àwọn tí ò ní jẹ́rú ọba yẹn ti wà ní jòkó. mo wá kítáyé ọlọ́sẹ̀ púpọ̀. àwọn kan bẹ òróòró ni wọ́n nú èèyàn bẹ́ẹ̀ bá bu tiwọn fún wọn wọ́n kan rú. inú àwọn òróòró èèyàn inú wọn làwọn táyé ọlọ́sẹ̀ wà àfi kẹ́ ẹ bu ẹran fún òróòró. bó ti ṣe déhùn bàbá hó káṣe yàn kàn ó lè kan rí èèyàn mọ́nú. torí náà gbogbo yẹn ní la ilaha illallah. La ilaha illallah. ẹ wí dáadáa jàmọ́. La ilaha illallah. ẹ tún wí kan sí. La ilaha illallah. ẹ wá jẹ́ àfarabalẹ̀. Alhaji wa Ìlòbù ẹ jíṣẹ́ fún gọ́vùnà etí gbogbo àwọn ọmọ yìí ń fẹ́ ẹ jíṣẹ́ fún gọ́vùnà èyí tẹ̀sí lẹ́sìn ọlọ́run fún yín ṣe. Inshallah. bẹ́ẹ̀ bá wọnú lọrin àwọn kẹ̀kẹ́ nàpẹ́bù yìí mítìnì wọn dúró dáadáa púpọ̀ wọ́n sì rí ṣe ẹ lè bá wọn kí wọ́n fàjàgbọ̀n wàláhì ẹ máa lọ́nà gbòòrò lọrin bí jàgbọ́n bá fẹ́ dé ẹ yàrá pé wọ́n pèrè àwọn wọ́n sì yanjú ẹ kàkà bẹ́ẹ̀ wọ́n máa wá bẹ ẹni tí tọ́fẹ́ tí wàhálà fẹ́ ṣẹlẹ̀ torí ẹ wọ́n yà bẹ́ẹ̀ ni ẹ ní báwọn pẹ̀lú wa ẹ jíṣẹ́ wọn ó dùn mí tí gọ́vnọ̀ sí ń jòkó àmẹ́ ń bẹ́ ń jòkó náà nù ẹ jíṣẹ́ àwọn kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ fún gọ́vnà ẹni tó lóun ó ṣe fún wọn ni kó tún ṣe jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ mi wọn náà bá wá ríra wa tọ́ra níbi tá a ti ń pàdé àwọn àti gọ́vnà níbi tá a ti ń pàdé à ń dọwọ́ bẹnu sọkọ́ níbi odò káwa mánu ìjọba káyìn náà máa lọ wà ń bẹ̀. àwa náà tún wá tún sọ pé kọ́dà Ìlòbù jíṣẹ́ yín ó sì wí báyìí ó wí báyìí ó wí báyìí. àmọ́ kí ló lè mú ẹ̀mí ẹgbẹ́ yín gùn ẹ lọ níbẹ̀rù Ọlọ́run wàláhì gbogbo bẹ́gbẹ́ ti wò ó tó láyé ẹ̀yin kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ tí ó bá síbẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀ yóò fọ́ bí ó bá sì fọ́ kò ní ní progress. Allah. ó bẹ̀rù Ọlọ́run ní lákọ̀ọ́kọ́. Ọlọ́run ní àwọn mo ti ṣe dáadáa sí àwọn ìlú tó pọ̀ inú ìlú tí mo ṣe dáadáa sí
daraballahu masalan èmi ọlọ́mọ fàpèjúwe lélẹ̀. qaryatan ìlú kan. kanat aminatan mutma'inna. kẹrìyàmbábù ìlú tí mo wí aminatan mutma'inna ìlú náà ti ń bẹ ìlú náà ń gbádùn wọ́n ń jẹ bí wọ́n ti fẹ́ wọ́n mú bí wọ́n ti fẹ́ inú òṣèlú ẹ tọ́ka sí òṣèlú tó dáa tó ti Nàìjíríà yìí ẹ mú wá òṣèlú tó dáa tó ti Nàìjíríà yìí à ń lọ fìn kò sí wàhálà. daraballahu mathalan. ebi ọlọ́run máa fàgbéjúwe lélẹ̀. qaryatan ìlú kan. kanat aminatan mutma'inna. ẹ̀yin kẹ̀kẹ́ náà pẹ́ ìlú tí mo wí ìlú náà ń gbádùn wọ́n ń jẹ bí wọ́n ti fẹ́ wọ́n ń mú bí wọ́n ti fẹ́ wọ́n ń ná bí wọ́n ti fẹ́ wọ́n ń lò bí wọ́n ti ṣe fẹ́ nílùú náà. àmọ́ ń gbọ́ ya. yati rizquha ragadan min kulli makani. àtẹ̀yàtì àrísíkú àràgàdà min kulli makani. ìlú tí mo wí náà gbogbo ọ̀nà lásìkò máa gbà wá bá wọn ẹ wo Nàìjíríà ń jọ wọn àná gbogbo àwọn tó lo mọ́tò ń lọrin jọ wọn àná kọ́sẹ́ ní ọ̀rá tó kún bọ̀ yá tí àrísíkú àtọ́lọ́hún wínú gbogbo àwọn aṣọ kátà ti wọ̀ lọ ní Nàìjíríà tẹ́tẹ́lẹ̀ àwọ̀sọ àlòkù abawo bí a wà yín nísìnyí abágbé eléyìí polo ni eléyìí jíǹsì ni irú jíǹsì tí pírẹsidẹ́ǹtì wa wọ̀ yìí àwọn kan ti wọ̀ tẹ́tẹ́lẹ̀ wọ́n bọ́ mi lára òkú nígbà wọn pa wọn tán nílùú Somalia Ethiopia nkankan gbogbo ẹ̀lẹ́ wa ń wọ̀ láyé lónìí kí ló dé àlọ́kọ̀ tuntun mọ́ àlòkùlà wa ń lò lórílẹ̀‐èdè Nàìjíríà kí ló dé àwọ̀tọ̀ tuntun mọ́ àlòkùlà wa ń wọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìlú Saudi ọkọ̀ tuntun ni ìlú Amẹ́ríkà ọkọ̀ tuntun ni Holland ọkọ̀ tuntun ni China ọkọ̀ tuntun ni gbogbo olùtẹ̀ ń lọ wọ̀nyí ǹjẹ́ bá tó kún bọ̀ èyí tó bá wà lò tèrè ọba pé mọ́ àwọn kò bọ̀ Nàìjíríà fún wa. báyà tún wá rọ̀ ọ́ àwọn lè máa mú wa àwọn tó wá ń kàn kún èpè fún wa. Aláàjì Sábì ra mọ́tò lánàá wọn ló gbé dé Ọlọ́run ó pínlú ẹ̀ kárí ẹ̀yin jẹ́ mọ́ náà làwọn yẹn bá tún ṣe ha mi ọlọ́ni ha ìlú Nàìjíríà okú palẹ̀ mọ́ dọ̀tí tó kún bọ̀. yati rizquha ragadan min kulli makani. yóò sì dáa fún ọ alibarika sọmọ dáadáa wà ní ẹmọ kòndòrò ó ti wà. bàbá amákàmọ́ nǹkan bẹ́ẹ̀ nu hóòlù tá a wà yìí ilà ilẹ̀lá mọ́láìkẹ́ ẹ̀ tẹ́ pèmí lónìí Ọlọ́run sá sí ayé oríṣiríṣi ni táyé bí n bá ti ń lọlé ìwọ lọ ṣáájú yín sì tẹ̀lé ọ. ìlú tí mo wí yìí. yati ebi Ọlọ́run màmá mú wa. rizquha àsìkí wọn. ragadan lọ́nà rọrùn. min kulli makani. ìtakùrẹ̀. adamallahu hayatakum. kò síbi ọmọ Nàìjíríà kọjú síjọ́ wọn àná gbogbo tá a bá ń fẹ́ àárí pẹ̀lú ọ̀run rẹ̀ kí ló wá dé wò wá lónìí. bàbá wa ìlú òbú bàbá wa kẹ́ríyàmbábù wò Mọ́kà o tún mọ wá ọ̀dà Ọlọ́run ó gbà àmín. Ọlọ́run ó gbà. owó Mọ́kà. ìwà béèrè ẹnjọ wọn àná gbogbo àwọn bàbá wa lójókòó yìí bí bàbá wa eré ẹrù ni bàbá wa Mọ́kà mọ́gùn tí wọ́n mọ̀ pé ó kọ́ kálukú ńlá ń pè yín láàrin yín nísìnyí alájà ajára dà wọ́n pè é nísìnyí náà lódì bàbá yìí kékeré lérí ẹrù bàbá wa ń bú wọn wọ́n bú wọn tí wọ́n ń gbọ́ bá wọ́n sì mọ̀ rẹ́rìn pé ẹ̀wù gbogbo èyí tẹ́ ẹ bú lánàá bàbá Mọ́kà mọ́ wá sí fìlà gbogbo èyí tẹ́ ẹ bú lánàá ni wọ́n wá gbọ̀n ẹ tún palẹ̀ mọ́tò ní ẹ tún máa bú wọ́n tún wá dé fìlà wọn padà torí kíkálukú ó lè tètè kú Mọ́kà ká máa bọ̀ nílé èé ṣe ẹ wá wo Mọ́kà lónìí Ànábì ní hejju qabla an tahujju sallallahu alayhi wa sallam. ẹ tètè máa lọ Mọ́kà kó tó dìgbà kan tà nídìí ẹ lọ mọ́ kìí ṣe pé kò ní sí bàálù mọ́ owó ni ó mú yín jòkó. ebi Nàìjíríà jẹ́ ìhun náà nì Ọlọ́run nílùú tí mo wí wọ́n ń jẹ bí wọ́n ti fẹ́ wọ́n mú bí wọ́n ti ṣe fẹ́
àmọ́ ń gbọ́ ya. فكفرت بأنعم الله. ẹ̀yin kẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ fakafarat bi an'ami llahi wọ́n wá ṣàìmoore pẹ̀lú dẹ̀ra tèmi Ọlọ́run ṣe fún wọn. فأذاق الله لباس الجوع والخوف. ẹ̀yin tẹ́ ń ya fọ́tò lọ́dọ̀ táyé yìí ẹ fún mi ìṣẹ́jú márùn-ún ẹ kó wájú táyé nìyẹn yẹn gbogbo ẹ̀yin tẹ́ ń rìkọ́ọ̀dù ẹ kó wájú táyé yẹn yẹn bẹ́ẹ̀ bá tiẹ̀ ti ju àwọn ọlọ́lá tí ń bẹ ń jòkó wọ̀nyí ẹ dákun. فأذاق الله لباس الجوع والخوف. kẹ́rí ẹ̀ ń bá bù Ọlọ́run nígbà máa wá rí i pé ìlú tí mo ṣoore sí yìí wọn ò retí oore mọ́ àwọn eléyìí wọn àbòsí ni wọ́n ń ṣe àwọn tí wọ́n ń pàṣẹ fún gan àwọn náà ń ṣàbòsí àwọn tí ń ṣòfin fún wọn àbòsí ni wọ́n ń ṣe àwọn tí wọ́n ń tòfin fún gan àbòsí ni wọ́n ń ṣe ọlọ́lá nùlù àbòsí àáfàá nùlù wọn àbòsí ọmọ akéwù nùlù wọn àbòsí àwọn tí ń lọ tí ń bọ̀ nùlù àbòsí Ọlọ́run fa àdáka Allahu libasa al-ju'i wal khawfi èmi Ọlọ́run mo wá pààrọ̀ oore tí mo ṣe fún wọn nùlù náà Nàìjíríà lẹ́ ń gbọ́ wọn mo pààrọ̀ oore tí mo ṣe fún wọn nùlù náà mo wá mú aṣọ al-ju'i aṣọ ebi ìwọ̀n wọ̀ fún wọn wal khawfi aṣọ ọ̀bẹ̀rù ìwọ̀n wọ̀ fún wọn Nàìjíríà mo ti rí i pé èèyàn lásán láì ṣe sójà láì ṣe navy láì ṣe ss láì ṣe ọlọ́pàá láì ṣe Nàìjíríà mo ti rí i pé èèyàn lásán ọmọ tí ń ṣe fàájì kí ládùúgbò ó níbọn. àwọn tán ti di mẹ́rin Nàìjíríà mo ti rí ìrírí èyí ṣe tọrọ Nàìjíríà wá rí báyìí tí gbogbo wa náà wà lákẹ́ ẹ wá ebi ọmọ Nàìjíríà ni ọ́ ọmọ Nàìjíríà ni mí bẹ́ẹ̀ bá dé Dubai tọ́ bá rajà ẹ lọ Dubai ìlú tó létò tọ́ bá rajà nísìnyí ò ní kó lọ ọ rajà rẹ ọ sanwó rẹ ìlà ẹwò ìlú tó létò wọ́n wá béèrè pé hòtẹ́ẹ̀lì wo ló dé sí àwa ni Kwara hòtẹ́ẹ̀lì ni wọ́n ní rúùmù kíni rúùmù 113 alájì kó o tó débi tí wọ́n lọ ọ bá ẹrù rẹ lọ́hùn ẹnìkan ò sì ní jí gbé nísìnyí bá a ti bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yìí yéésè kí ló dé tí Nàìjíríà wà nírú àwọn ètò wọ̀nyí ní wàá jẹ́ èèyàn ọmọ béèrè pé nbó la wà ń lọ gan yàyà nbó la ń lọ àyà Ọlọ́run ni. takulọ a. ẹ páyà Ọlọ́run. wà á sì lè zàtà bẹ́ẹ̀ ní kọ́m. ẹ̀yin oníkàkẹ́ náà bẹ́ẹ̀ lẹ́yìn ìbẹ̀rù Ọlọ́run ẹ máa wá ṣe dáadáa láàrin ara yín. wátìlúbù rídọ̀lọ́yì. ẹ̀yin oníkẹ̀kẹ́ náà pep ọ̀dọ̀ wọn yìí ẹ máa wá àánú Ọlọ́run ìyọ́nú Ọlọ́run òun ni ẹ máa wá. wàrígàbù fi rahmatillahi. ẹni ní sọgbọdún sínú àánú Ọlọ́run. bímọjà làṣàtìlẹ ọlámàáyí. pẹ̀lú kó ṣe pọ̀pọ̀lọpọ̀ ọgbà àwọn àfàlẹ̀ ń pè ẹ̀rí ńgbà ẹsẹ̀ lẹ́yìn nísìn ẹ bá pe Pasuma wá ta ní òbí yín bẹ́ẹ̀ bá pe Pasuma wá ta ní òbí yín kọ́lá yóò tún kún jẹlé yìí lọ́wọ́ ẹ pe Pasuma ni wọ́n máa gbé pèmí wò sàmí wò ẹ máa lura yín. bímọjà làṣàtìlẹ ọlámàáyí. ẹ̀yin oníkàkẹ́ náà bẹ́ẹ̀ ẹ wá jẹ́ òye yìí pé ẹ jẹ́ kí jòkó àwọn afa ọmọ yín la ẹ máa jókòó bí táwọn afa bá wà. litasma'u al-hikmata. kí ni ó jẹ́ ẹ máa jókòó bí táwọn afa bá wà ní táwọn afa àwọn onípe gbogbo tẹ̀ ń bá ń ṣe ẹ jẹ́ kí táwọn afa ọmọ kunu ẹ̀ litasma'u hikma kẹ́ẹ̀dẹ̀ máa gbọ́rọ̀ ọ̀rọ̀ gbọ́n ọ̀rọ̀ tẹ́ fi lu ayé àtàlùkìyàmà. fa inna Allaha ta'ala yuhyil qalba liman yita. kẹ́rì amábù ilé òbú gbogbo wa yányá torí pé Ọlọ́run tẹ rí ni a máa yẹ ọkàn tó ti kú. binuril ilmi. pẹ̀lú mọ́lẹ̀ mímọ́ tí ń bẹ lára ẹ̀dá. wal hikmati. àtọgbọ́n àti máa mọ lò tí ń bá ń bẹ lára ẹ̀dá. kama yuhyil arda bima'i samai. bọ́lá wọn bá bí tí yẹ ilẹ̀ pẹ̀lú omi tí ń bọ̀ láti sánmà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wá sí máa yí ọkàn ìmọ́lẹ̀ mi máa yí ọkàn tó ti kù. khairu zadi taqwallahi. ẹ̀yin oníkẹ̀kẹ́ náà bẹ́ẹ̀
èyí tó lóore jù nínú èsè ńpa téèyàn máa fi pamọ́ kí mo fi sínú báńkì òun ni taqwallahi ìbẹ̀rù Ọlọ́run ni. wattaqullaha qabla yawmin nadamati. ẹ̀yin oníkẹ̀kẹ́ náà bẹ́ẹ̀ wattaqullaha qabla yawmin nadamati. ẹ ká páyà Ọlọ́run ṣáájú ọjọ́ tí èèyàn mọ regret tó dé ọjọ́ anadama òun làwọn ń pè ní wàá regret anadama àbámọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ẹlẹ́mìí àní ó mo sábàmọ̀ kí mo ń jáde pẹ̀lú ẹ̀ ìmọ̀ pọ̀ lára àwọn obìnrin kò wá ní mo regret pé mo fall in love pẹ̀lú ẹ̀ pé mo kábàámọ̀ pé mo fall in love pẹ̀lú ẹ̀ kó tó dijọ́ tá a máa kábàámọ̀ ẹ̀ rí. yawma la zilla illa zilluhu. bàbá wa alájà àgbà ní ẹ tètè bẹ̀rù Ọlọ́run kó tó dijọ́ ni wọ́n níjọ́ wo ni rí ìjọ tí kò ní sí bògì kan àfi bògì Ọlọ́run ìjọ náà ń bọ̀ wá eléyìí ni mí ìjọ àlìkìyàmà kọ́ ni ọlọ́lá ni mí ìjọ àlìkìyàmà kọ́ ni olówó ni mo jẹ́ ìjọ àlìkìyàmà kọ́ ni kọ́dà àáfàá ni mo jẹ́ àfi tó bá lò pẹ̀lú bọ́lá òtí ni a lò ló fi lè rí kẹfà òun jọ̀hún. yawma la yantiquna. ọjọ́ tẹ̀ ní sọ̀rọ̀. wala yu'zanu lakum faya'tadiruna. láyìlá ẹ̀rí ọjọ́ àbámọ̀ tí mo wí òun lọ́jọ́ tó yẹ pé àní fún yín láyè kẹ́ ẹ sọ̀rọ̀ bẹ̀lẹ́ tẹ́ mọ̀ wá wí. yawma tashibu fil atfalu. ẹ rántí ọjọ́ náà Sàràkí kílẹ̀ bẹ́ẹ̀ fi Sàràkí lẹ́sàn-án ọmọ Ìlọrin ọmọ Kwara olóye bàbá Sàràkí ìkìlẹ̀ bẹ́ẹ̀ fi sálẹ̀sàn rí ijó olókù láyé náà ijó olólọ náà tí bàtà Sàràkí wá di tẹ̀ ń pé kọ̀ dáa mọ́ ijó tẹ̀ ń bọ̀ bàtà Sàràkí tẹ̀kún ogun yín lẹ́sẹ̀ ǹjẹ́ rántí ijó tẹ̀ ń wọ ẹ̀wù Sàràkí tó tutù òmù yín tí wọn ò rójú ara yín tí wọn ò rí ní kẹ́ẹ̀dì yín ǹjẹ́ rántí. wala takunu kalladina qalu sami'na. Yàyà Sókótó yìí ń bọ̀. àmì jẹ́ kànrìnkànrìn kéré-àmàbù àmì jẹ́ kànrìnkànrìn lọ́rin ní inú ilé mi Sàràkí ló jẹ́ àmọ́ lọ́jọ́ lómi ò di nǹkan nu ilé wọn. inú ilé mi ní lọ́rin eléyìí sọ̀rọ̀ òṣèlú àwọn èèyàn òṣèlú. inú ilé mi Sàràkí lọ́jọ́ wọn mọ̀ pé lágbàjá ni ń bọ̀ wáyé. ẹ wo èèyàn tí Sàràkí ti fi ṣe gómìnà ẹ wo iye èèyàn tí Sàràkí fi ṣe gómìnà kó tó wá kan Bùkọ́lá mo ṣe wáàsí kan ní òṣèré mo ní ẹ̀yin tẹ́ ẹ gbé kí ló dé sáwọn nìkan ni ẹ̀rọ olúdáadáa ni gbogbo àwọn ẹ̀dọ́ hútúbà àwọn aṣáájú wa wọ́n ti ké fún bàbá Sàràkí bàbá ti gbé lọ. wala takunu kalladina qalu sami'na. Yàyà Sókótó Ìlọrin gbogbo àwọn sàkí hútúbà àwọn ẹni àkọ́kọ́ àwọn tí bọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ tí gbọ́ wọ́n ti ké sínú ilé àwọn Sàràkí wọ́n ti palẹ̀kùn dé wá. wala takunu kalladina qalu sami'na. àwọn arètí ẹ̀ńgbẹ́ngbà náà àmì tẹ̀fẹ́ pé àwọn ò lè sin baba káwọn ò tún san mọ́ ẹ̀mẹ́ta bá sin baba ẹ̀ wá tá a mọ̀ mọ́ ẹ̀ wá kárí sẹ́yìn tí wọ́n ń ṣàdúrà tẹ̀ fi 5,000 ẹlẹ́ yìí náà látẹ̀lé 5,000 èèyàn débì kan ó dá wàhálà lé oní 500,000 then àwọn ọkùnrin tí wọ́n dó ó bá àwọn afá 500,000 then àwọn ọkùnrin lé 300,000 àwọn obìnrin lé dà ìyàtọ̀ ọkùnrin yẹn dà wà lọ́mọ́kà ìwọ ọmọ ẹ̀ ṣé ó lọ́kọ ìyá ni mo lọ́kọ ọkọ ẹ̀ náà máa lọ then ẹgbà 500,000 nìyẹn taloma bẹ́ẹ̀ délé ó tún wá pẹ́ nìkan lágbájá ẹ̀sìn yá ìdílé yá ilé ẹ̀mẹ́ni tí ó ṣe bẹ́ẹ̀ wá ẹnu mọ́kàtẹ́ rí ibi ẹ̀ ti lẹ́ lọ tẹ́ ti fẹ́nu kó gbogbo tẹ́ fẹ́nu kó tán ẹnu mọ́kàtẹ́ rí lọ́hùn àwọn àbúrò ìyàwó yín àwọn ẹlẹ́kùn méjèèjì fún ta ló benefit lára yín ẹ wo yẹn ní benefit lára Sàràkí ọba kú yín nìkan ọlọ́wọ́n sànù Sàràkí. àmín. ọba kú yín nìkan ẹ wo wàhálà irun wọn mélòó la rí eléyìí ṣe wá sí àbí wọn dì tí àwọn kan ní ẹ tọ́ka wọn ta la rí
ẹ mú ń tọ̀ ń wá tá a lọ pé tí wọ́n lọ pé lé wọn bíi mìíràn báwọn tí kálukú sì satisfy ẹ mú wa ń lọrin. àwọn tí wọ́n ní lọ́wọ́ wọn ò lè ná. àmì ní sọ pé yes ń bẹ lọ́wọ́ wa lè ná kí ni a ṣẹ̀ṣẹ̀ǹgì ẹ ná fún wa wò ẹ já wa pé lé yìí ẹ faná ẹ̀yin náà ẹ kọ́lé bá bá yìí pé ẹ fẹ́ jẹ́rú ó kọ̀ọ̀hún ẹ̀yin máa jẹ́ ilé arúgbó ẹ̀yin máa jẹ́ ilé ọ̀dọ́. gbogbo nǹkan lèyàn máa kọ́ sí dáadáa àárí ni kìí ṣe pé àtàkù bẹ́ẹ̀ àárí ẹyọ kan tá a rí náà ni ọmọ Ìlọrin ẹ̀rántí àná ẹ̀sìn rántí ìjẹta ẹ̀ mọ̀ bí tẹ́ ẹ bá tẹ̀ sí. ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون. ọmọ tó jẹ́ áfíríkà lè máa ṣerú àti táwọn ṣe yìí ni. Insha Allah. kí la kàn mí. inú àwọn àfa ẹ̀ mú òun ní lọ́hùn Buhari Musa ò sínú wọn. Haka. òun ní lọ ni òun wọn ló ṣe wá sí kíní ẹ̀ mọ́. ogún ọdún sẹ́yìn làwa ti sáré yíwọn kalẹ̀ torí àtúntò dúró àwọn táyé wọ̀nyẹn wọ ayé wa. ogún ọdún sẹ́yìn a ti mọ̀ pé wọ́n wọ ayé wa àwọn kan wà tí wọ́n níbi tí wọ́n ṣe dáadáa bí tí wọ́n yìí nǹkan kíkan làwọn máa fi tí wọ́n ṣe a ti wá sáré wọn kalẹ̀. Ìlọrin la wà yìí ntọ́ bá sì jẹ́ òótọ́ nìyẹn fi ṣe wá sí ẹ mú ẹni tá a fẹ́ gbélé wọn lérí ẹ mú wa kábi. ẹ tiẹ̀ ní mọ́tẹ́ tí a sọ láwa ní wa dání láwa ní dáadáa tá à ń gbé láwa ní àwa mùsùlùmí wọ́n ti wọ́n ń gbé kúwèé nísìn wọ́n gbé láwa ní kanu pósítà wọ́n wá gbé bọ̀ dání. ààrẹ nìkan sọ̀rọ̀ ó lọrin o láwa ní inú pósítà wọ́n sì gbé bọ̀ dání ẹ wo láwa ní dákun ọkùnrin yìí ẹ wo láwa ní wa ààrẹ ní tí wọ́n sọ̀rọ̀ pé láwa ní wọ́n wénu pósítà ní ẹgbẹ́ bọ̀ dání wọ́n fi àárí àtúwọ́ ara wọn òun tíátà àwọn awélẹ́wà ni wọ́n wá ní kí lè jẹ́ wéyìí wáyà náà ni wọ́n wá ń tún wọ́n sọ láwà ní wáyà náà ààrẹ ní tí ó sọ̀rọ̀ àbá kan wá sí nílùú pé ẹjọ́ o bí Ìsìlámù ti ń lọ yìí ẹ rọra o láwà ní nǹkan kan òun wá ṣe wá yìí tán àkàn wá ń lọ pé wá ń pé àwọn ọ̀pá ni Ọlọ́run wá ní wọ́n sàn yín lẹ́sàn ìwọ́tọ̀ ọkọ̀ pé ẹ̀ pa ni máa họra rìn níbi ọba jòkó sí àgbàlagbà máa rìn bíbẹ̀ máa rìn máa wo sùn nígbà tó rí náà Ọlọ́run mọ́ wá sí bẹ́ẹ̀ fóun tiẹ̀ nítorí ẹ̀kẹ́ ẹ̀jà sí Ìlọrin ni ṣé bó ti wà lánàá ni ẹ̀rí ẹ̀yin náà ìwúbẹ̀ ṣe dákẹ́ ṣé bí Ìlọrin ti wà ní sáà máa fi bí sùn olóore ni. Ọlọ́run ọba gan nílà yín ṣàkárí tún tẹ́ ẹ bá dúpẹ́ fẹ́mi Ọlọ́run láàfin dánákan. wọ́n lè yín kún sí ẹ̀rí bàbá ṣe pé Ọlọ́run tí ì ṣe kà ọba yìí pé bí bàbá Sàràkí ti kú yìí kò sẹ́nìkan máa ń nùrán rẹ̀ ńkọ́ sọ́tàn náà Ọlọ́run tí èjẹ́ yẹn gbé Ọlọ́run láwọn kan bẹ àrà tó bá wù wọ́n kí wọ́n máa dá ẹfẹ̀ mi wọ́n lẹ̀ wọ́n ní àwọn wo àṣàfihàn máa sọ̀rọ̀ sókè kí n máa gbọ́ àṣàfihàn ọlọ́rẹ̀ ẹni tí máa tọrẹ Ọlọ́run ní ẹfí lẹ̀ o àrà tó bá wù kọ́ máa dá ẹfẹ̀ mi yẹn lẹ̀ ẹ wo yọrọ tí Sàràkí ta nù ayé ẹ wo yẹn ni mínísítà ọ̀tọ́ sí ó fún mínísítà kọ̀ fọ́ mẹ́ ẹ wo yẹ kọmíṣánná tí Sàràkí yàn láyé kọsọmọ rẹ kankan nù ẹ wò ye ẹsìé kọsọmọ rẹ kankan nù Ọlọ́run wa mú gbogbo rẹ ni ó gbé sẹ́ni sílídà tòní Bùkọ́lá Ọlọ́run wa gbélé lórí àṣẹ bí Bùkọ́lá kan bá dúró wá ní Ọlọ́run wọlá gbogbo iye ẹni tí bàbá mi ṣe lóore tí ó sì wẹ̀yìn wò má jẹ́ wọn orí mi gbé ṣubú Ọlọ́run sì pé a ti mọ wọn jàn ó sì ní ṣubú wọn kọ́ wọlá àìsírò ara rẹ̀. Allahu Akbar ẹ̀rí táyọ̀ lọ́sọ ní wàláhì ojú òní ti Bùkọ́lá ẹlọ́pàá fọkànbalẹ̀ bẹ́ẹ̀ afáyàyà torí kálíbà àṣàdó àti fẹ́ gbowó. ruwiya. ẹ wá fọkànbalẹ̀ kí lẹ fẹ́ mú lọlé àwa gba ọ̀rọ̀ yìí wa. anna rajulan. ọkùnrin kan. kharaja min bani Isra'ila. ọkùnrin yìí jáde nínú Bani Isra'ila. ila talabil ilmi. ọjáde ńlẹ tọjáde ńlẹ kiri yan báàbù ìwà knowledge ìwà mímọ̀ lọ. fabalaga dhalika nabiyahum. anabi tí ń bẹ ń gbà tiwọn ìró wa kan anabi tí ń bẹ ń gbà náà. faba'atha ilayhi. anabi ni wàá ránṣẹ́ lọ ọ̀dọ̀ Bani Isra'ila tó fẹ́ wá mímọ̀ lọ. fa'ata'u
ọba dé ọwọ́ bá nàbí yìí. فقال له يا فتى ànábì ni wọ́n sọ fún ọkùnrin tó fẹ́ wá mímọ̀ lọ pé ìwọ lágbájá báyìí. أعزك بثلاث خصال. táyọ̀ ló ṣe ànábì ni ń ṣe wáàsí fún ọ pẹ̀lú àwọn àwà mẹ́ta kan. فيها علم الأولين والآخرين. àwọn àwà mẹ́ta tí wọ́n fi ṣe wáàsí fún ọ yìí ìmọ̀ àwọn tó ti kọjá lọ ó rí inú ẹ̀ ìmọ̀ àwọn tó ti ṣẹ́kù fún wa ó rí inú ẹ̀. خف الله في السر والعلانية. ọlá kọ̀ọ̀kan tí kọ̀ọ̀kan fi ṣe wáàsí fún ọ ni pé lọ bẹ̀rù Ọlọ́run o. gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń lérí ẹ bẹ̀rù Ọlọ́run ẹ rántí àná ẹ má wo ọ̀la àná ni ẹ rántí. gbogbo ẹ̀yin tẹ́ ń bá ń gbé àfi kó ṣubú ẹ rántí àná sẹ́mọ́ ẹ jẹ́ ń bẹ̀ sì mú bẹ̀ mú mi bẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ ń bá sáré gbé àfi kó wó ẹ rántí àná bọ́ọ̀ jẹ́ gbogbo ọ̀sá jẹ́ kọ́ pọ́ọ̀fù ọjẹ kan náà nù. bó o sì jẹ́ kọ́ pọ́ọ̀fù yìí bọ́ọ̀ lọ́kà bí wọ́n fún ọ lówó ọjẹ́ nínú ọjẹ́ bá ìgbàǹkárá. rántí gbogbo tó ń pín tó ń dà sáko ẹnìkan jẹrú wọn ni kọ́ wá dalẹ̀ kọ́ lọ́ọ́ mọ́gbèsù. Allah. ẹ máa rántí àkọ́kọ́ ni pé kọ́ páyà Ọlọ́run. وأمسك لسانك عن الخلق. ó ní wàásù kejì tí ń ṣe fún ọ wà á sì lọ kó dúró lè sáànà àwọn rẹ ánìlà kálíkì nípa bàbá fẹ́ sọ̀rọ̀ sáwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ. لا تذكرها إلا بخير. ṣé ti rí èyàn ti ẹ̀pọ̀ tí ń wá ipò òun náà ẹ dẹ́kun àmọ́ ti bẹnu gómìnà wọn wọ́n máa pọ̀ tán máa wá wọ́n fẹ́ tó etí kí ló dé. ẹ fi ọ̀bẹ gé Ìlọrin lẹ́yọ kọ̀ọ̀kan ni ẹ̀yin mélòó ẹ dúró di yọ́ mi. وانظر طعامك الذي تأكله. wàǹzúrù tọ̀ àmàkà حياكم الله. ẹlẹ́kẹta tí ń sọ fún ọ̀yọ́ bani Israẹla lọ́ọ́ wo oúnjẹ rẹ tó ń jẹ oúnjẹ tó ń jẹ lọ́ọ́ wò. حتى يكون من الحلال. kó o rí i pé oúnjẹ tó ń bá ń jẹ o oúnjẹ halali oúnjẹ tọ́tọ́ lọ ń jẹ gbogbo wa ta jókòó yìí ẹ máa kà ení èjì kálukú ọmọ tó bá fọlọ́ ní oúnjẹ tá à ń jẹ sọ́mọ́ ni àwọn ìyàwó wa ẹ̀mí wa ń bẹ lọ́wọ́ wọn bí ìgbà tá a kó wa sáko ni là ń bẹ lọ́wọ́ àwọn ìyàwó wa yóò bá dáná nulẹ̀ o sì ń bẹ kò sí tóbìnrin ò lè ṣe fún wa máa tọ́jú ìyàwó rẹ ni o ọwọ́ rẹ lẹ́mí rẹ wà bóbìnrin bá fẹ́ kọ́ bẹ̀rẹ̀ àárẹ̀ lónìí tó o ní bọ́m̀bẹ̀ ọwọ́ obìnrin lọ́wọ́ yóò farabalẹ̀ bọ́ọ̀nù bàṣíà ni kankan ní gbogbo ẹ̀ ọ̀jẹ̀ tó wù ọ lónìí yóò sì fi dá mi oúnjẹ ó lè wẹ gbogbo ara rẹ̀ pẹ̀lú yóò sì fi dá mi oúnjẹ yóò sì jẹ obìnrin máa wò wá ní bàbá ń sọ̀rọ̀ kẹ́ owó his excellency yóò mọ̀ wò yín bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ omi ò wọ ọkọ̀ ẹ̀kẹ́ ọ̀rọ̀ kábíyèsí wọn ní mọ́kòndóró indomie tó lóun jẹ ìtọ̀ mi ní mi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni à ń bẹ lọ́wọ́ àwọn ìyàwó wa púpọ̀ ẹ̀rí bàbá bá àwọn jàdá àbá lérí pé wàá sún lé no I will lock my door in this roof ẹ máa wò ó pé àti pa ó sì ṣe mí ní kankan wọ́n máa wò wá ni sọ oúnjẹ tó máa jẹ bí mo ti yànú oúnjẹ tó ń jẹ bó lọmọ tó rí ẹlòmíín bẹ lọ́nkọ gbà èsì dádùn àríyọ gbà ntọ́ ń jẹ ọmọ ẹlòmíín bẹ lọ́nkọ gbà èsì tí ó gbà ohun tó ń sún ọmọ bá a ti ń sún tìyàwó wa ni omi ń bẹ nínú àwọn oorun nìkan mọ́ nítorí aran bẹ́ẹ̀ lẹ̀ aran ni arikẹ́nìkan ṣubú arikẹ́nìkan wó arikẹ́nìkan mọ́ ẹ̀sìsì mọ́ kéèyàn mọ́ sọ̀tọ́ kúrò pé àfẹ́ kí fámìlì wọn yẹn kí wọ́n ẹ̀sìsì mọ́ ẹ gbọ́dọ̀ tí ò da ṣé fámìlì tiẹ̀ ní kọ́ máa ẹ̀sìsì. àwọn tí ò da tó yẹ ká máa fira wá ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ ló yẹ ká máa fira wá ṣe àti wàá fẹ́ sọ́dọ̀gún. aleikum bil adabi. ọmọdọ̀wọ́ yìí pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀yin kẹ̀kẹ́ náà pep
ẹ jẹ́ kí ẹ̀kọ́ borí sẹ́tẹ̀ǹsì. فإن الأدب عنوان الخير. torí pé kéèyàn lẹ́kọ̀ọ́ àdírẹ́sì dáadáa lára èèyàn láyé. ومفتاح البركات. bẹ́ẹ̀ bá lẹ́kọ̀ọ́ òun ni kọ́kọ́rọ́ àlùbáríkà orí ajẹ́njẹ́ tán. لا يستقر الأمن في بلد. ìfọ̀kànbalẹ̀ peace kò lè sínú ìlú. إلا بصدق أمرائها. إلا بصدق أمرائها. ètò lè mú ìlú tí ìlú fi lè ní ìfàyàbalẹ̀ òun ni pẹ̀lú káwọn eléri wọn máa sọ òdodo fún wa. وأمانتهم. àwọn olórí wa ètò lè mú ìrọ̀rùn bá nù ìlú tó lè mú bá stéètì òun ni pé kẹ́ ẹ máa ṣe déédéé. وعدلهم. ẹ máa sòótọ́ ẹ máa ṣe déédéé ẹ máa ṣe dọ́gbadọ́gba ló lè mú peace wà nù ìlú wa. إن جماعة ذهبوا إلى علي. àwọn jama wọn lọ́dọ̀ Sayyidina Ali àwọn jama lọ bá Sayyidina Ali. بعدما ولي بالخلافة. lẹ́yìn ìgbà tí wọ́n yan Sayyidina Ali sórí ipò tán. ووجدوه نائما تحت ظل الشجر. nígbà wọn lọ́dọ̀ Sayyidina Ali wọ́n bá lábẹ́ igi ó sùn lábẹ́ bòógì igi ó sùn bẹ́ẹ̀ tiẹ̀. فقالوا wọ́n wá wí báyìí fún Sayyidina Ali. أين جنودك. wọ́n ní wọ́n Sayyidina Ali àwọn PA rẹ̀ dà. أين جنودك. ìwọ Sayyidina Ali àwọn commissioners rẹ̀ dà. أين جنودك. ìwọ Sayyidina Ali àwọn minister rẹ̀ àwọn dà. أين جنودك. wọ́n wá ń bi Sayyidina Ali lérí ọ̀rọ̀ ni. وأين الذين يحفظونك. wọ́n ní wọ́n Sayyidina Ali bọ́ọ̀ bá rí àwọn yìí àwọn tí máa sọ tí gbé bọ̀dání tí wọ́n rọ kíríkà rẹ̀ tó yẹ pé yòlò òdewájú rẹ̀ àwọn dà. قال أنا لا أحتاج إليهم. Sayyidina Ali àwọn tẹ̀ ń béèrè lọ́wọ́ mi ni bùkátà wọn. فقالوا له wọ́n wá sọ báyìí fún Sayyidina Ali. عدلت وأمنت. wọ́n Sayyidina Ali ó rí dọ́gbadọ́gba tó ń ṣe. dírẹ́fà tí ń wa ẹlòmíín nù yín ìyá jẹ́ ó sì jẹ̀yàwó ẹ̀ wọ́n fi ìyà dá dírẹ́fà mi mọ̀. dírẹ́fà ẹlòmíín nù àwọn aláṣẹ wa káfíńtà wa aráàlú lẹ dírẹ́fà tí ń wà kíkọ́ pé ọwọ́ ẹlẹ́mí ẹ̀ wà ó wu dírẹ́fà lọ gba ògógóró asẹ́ẹ̀tì gbogbo náà kò sì ṣe bẹ́ẹ̀ tó sàn kọ́ gáà mi náà ni. omi ṣe ń bẹ nínú àwọn aláṣẹ wọ̀nyí bọ́ bá dé báyìí tí ó pa kìkì máa sọ̀kalẹ̀ àníkàbáyá wọn náà tètè máa lọ látàrí àti ẹ̀ta jáde nílé ńgbà kó mánéjì ẹ̀ ó lè ṣe 10,000 ó lè ṣe 20,000 omi ò sì fẹ́ nìkan ní kankan káwá pẹ̀lú rẹ̀ wọ́n jẹ gómìnà ṣé bó ti máa ṣe náà nù. wọ́n sọ fún Sayyidina Ali wọ́n ní tí òjẹ́rù ọba àwọn ibi tó sùn yìí bó ti jẹ́ aláṣẹ bó ti jẹ́ gọ́vùnà bó ti jẹ́ pírẹ́sidẹ́ǹtì yìí ní tí òjẹ́rù ọba àwọn lábẹ́ ibi tó sùn yìí wọ Sayyidina Ali dáadáa rẹ àti dọ́gbadọ́gba rẹ àti wáárẹ̀ rẹ ní òjẹ́rù ọba. wa amanta. ó sì gbọ́ lọ́wọ́n ọba gbọ́ gbogbo ọ̀tá ń bẹ ní ìgbọ́lọ́wọ́n gbọ́dọ̀ wọ́ wa kọ̀mọ́ndà rẹ̀ rìn ọkọ̀ orin níyìn lónìí jíǹgù rẹ̀ lọ́kọ̀ fún wa níyìn lónìí ndé wọ́n ti ṣe ọ̀tọ̀lẹ́tọ́ tó fẹ́ pè ní orin jíǹgù ìṣẹ́jú kan kọ́ka gbọ́. ìlú mi nílùú Ìlọrin ìpínlẹ̀ Kwara òun la bí mi sí kò sí ní bàjẹ́ látọwọ́ mi bàbá má jẹ́ kó bàjẹ́ màmá má jẹ́ kó bàjẹ́ látọwọ́ rẹ̀ bisimilayi ramani raimi ají kọ́mándà mo bẹ̀rẹ̀ orin ìsìtì lórúkọ lọ́wọ́ mi tàǹsì nílùú Ìlọrin
ọba tí ń bẹ ni síwájú kí gbogbo bẹ́bẹ́ tó máa bẹ yóò sì tún máa bẹ nígbà tí yóò bá sí bẹ́bẹ́ mọ́ ló fà sábàbí tìlú Ìlọrin ò fi bùkátà kankan tó tayẹ ẹ̀sìn tó tayẹ ẹ̀sìn tó tayẹ ẹ̀sìn àtàlùkù rání ìtawà gbójúlé ọba Ìlọrin ọlọ́lá wa nílùú Ìlọrin wọn ní ìsọfún gbogbo ọmọ Ìlọrin pátá lápapọ̀ wọn ní ẹ̀mẹ́ta ogun tàjẹ́ lọ́dọ̀ àwọn bàbá wa àlùkò àlè káyọ̀bọ̀dù òwe pẹ̀lú ẹ̀sìn ló jẹ́ wá lóko káyọ̀bọ̀dù aláìrò méjìlẹ̀ bàbá Buhari o àníṣe aláìrò méjìlẹ̀ káyọ̀bọ̀dù ẹ̀gbọ́n tí mo wí ni aláìrò méjìlẹ̀ ọ̀pọ̀ tí wọ́n bí sí láti ṣètò ọlọ́run tó sì gbà sí pé àwọn bàbá tí wọ́n bí ẹni ọlọ́run ní wọn tó sì gbà sí pé àwọn bàbá tí wọ́n bí ẹni ọlọ́run ní wọn. ó torí owó ó torí owó ó ń sọ́ba wàtàwà kẹrin sọ́nà ó torí owó ó ń sọ́ba ìlú kámẹ́rì tẹ̀sí ṣe Ìlọrin owó tẹ̀sí àwa ò lè báwa kẹrin sọ́nà Ìlọrin owó tẹ̀sí àwa ò lè báwa kẹrin sọ́nà látàná Ìlọrin owó kẹrin sọ́nà olórí kan lókùnrin fáráyé yìí pé Ìlọrin ṣòro sọ̀rọ̀ Ìlọrin ṣòro sọ̀rọ̀ ṣètò ayọ̀ kékeré ìyàwó ló sọ pé káwọn ọmọdé tẹ̀sí ṣe Ìlọrin èyí tẹ̀sí ṣe aráàlú àbí tẹ̀sí ṣe bá fọ́ àbí tẹ̀sí ṣe léwéléwé lọ́rọ̀ mi ọlọ́gbẹ́lẹ́